contribution mi le. Ẹ sọ pé ẹni sùúrù ìyá mi, ẹni sùúrù. Ẹni pé ẹ lọ́kọ kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ yín? Ó masturbate. Ọkọ yín máa masturbate. Bẹ́ẹ̀. Ẹ dẹ̀ jọ ń gbé nínú ilé. Bẹ́ẹ̀. Ṣebí but Christian to the call ni yín kí lẹ wá fẹ́ ṣe fẹ́ wá wọ́kùnrin mi ni àbẹ́ fẹ́ fọkọ yẹn lé àbí ẹ fẹ́ máa. Kí ni mo fẹ́ ṣe? Mo fẹ́ ní ìsílẹ̀ torí mo ti 52 ní òun wéyàn kan. Tó máa do yín kọ̀rọ̀. Bẹ́ẹ̀ tàbí máa jáde because orí mi ló ṣe kéèyàn tó lè mú yàn wá láti Nàìjíríà. Ó ti yé yín. But Christian to the call ni yín ṣé kó wá against the Christianity ni. Kò sí èdè nìkan tí nígbà tí kí ló dé kí ni ká ti pe gbogbo eléyìí báyìí nítorí Ọlọ́run ó lò máa wá gbà wá báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjà àwọn àáfàá àtàwọn wòlíì tán sọ òkọ̀rọ̀ ránṣẹ́ síra wọn là ń bá yí tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí eléyìí tó wá tuntun míì tí wá bẹ̀rẹ̀ báyìí ọ̀rọ̀ bíbá sùn ọ̀rọ̀ ogún àtòbò ló wá gba everywhere kan ṣèbẹ́ gbọ́n tí mọ́mì kìrìsìtẹ́nì gidi tẹ́ gbọ́n tán sọ lórí live wọ́n pè wọlé lórí live wọ́n dẹ̀ claim pé Christian gidi làwọn. wọ́n tún kéré o tẹ̀mọ́mì wa ń tún kéré tán pè wọlé ìyí tó tẹ̀ tún wá tó serious báyìí tó ń ṣẹlẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ tí mo ní kí wọ́n fún ẹ̀yin followers wa gbọ́ òun ni ọ̀rọ̀ àǹtí Yinka Tnt. fídíò tán ṣẹ̀ṣẹ̀ wọ́n release fídíò kan ní kòpẹ́kòpẹ́ fídíò yẹn ti ń go viral níbi tán ti sọ ọ̀rọ̀ nípa bíbásùn wọ́n describe bíbásùn like bí pọ́n release blue film ni ohun ẹ̀mí bí àwọn kérúbù àṣírafún ṣe máa ń kọrin ẹ̀mí gan ohun yẹn tóun nìyẹn everything yẹn exactly náà fi describe bíbásùn nínú music video wọn tán release. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ káàbọ̀ sí Digi Naija TV ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí fún gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti tẹ subscription button yẹn ẹ bá wa subscribe sí channel wa ẹ máa follow wa ẹ like video wa ẹ comment gbogbo opinion yín tó bá wà lọ́kàn yín ẹ drop ẹ sọ́ndà comment yẹn kẹ́dẹ̀ máa share video yìí káàkiri torí eléyìí tá tún gbé délé ní ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ àǹtí Yinka Tnt àti music wọn tó ṣẹ̀ṣẹ̀ release tẹ́ bá wo music yẹn wọ́n tiẹ̀ ní láti sọ fún yín kẹ́ tó mọ̀ pé no kì í ṣe music lélẹ̀ blue film ni wọ́n wá rí package ẹ̀ wọ́n wá ń tà káàkiri wọ́n á fi lẹ̀ so wọ́n kàn ti ẹ̀ bẹ̀rù pé àwọn ọmọ kéékèèké tó bá come across irú fídíò yẹn kí làwọn ń kọ́ wọn kí làwọn ń try láti kọ́ wọn. Mo rò pé ní gbogbo nǹkan tá a bá ń ṣe láyé ó yẹ ká máa ronú social responsibility like gbogbo wa la ní social responsibility ìjọba nìkan kọ́ ló máa jẹ́ kíkọ́ orílẹ̀-èdè dá o àwa náà as individual we have a lot of work to do. You and I have a social responsibility to each other, to one another in this society. So kí ni contribution àti Yinka Tnt? Ṣọ̀rọ̀ lórí owó yìí náà ni. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ pé wọ́n ní kò sẹ́ni tó lè mú àwọn kò sí nǹkan tẹ́nibọ̀dì fẹ́ fà wọ́n ṣe. Àwọn kérúbù and seraphim àwọn pastors kérúbù and seraphim wọ́n dìde wọ́n bá wọn jà báyìí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí pé káàntí Yinka Tnt kan delete fídíò yẹn kúrò ní orí social media àti Yinka fárígá pé láíláí àwọn ò ní delete wọ́n fárígá wọn láwọn ò ní delete kíyàn dẹ̀ wà kó dẹ̀ fẹ́ da gbogbo àlàáfíà tó wà ní ìlú kó dẹ̀ fẹ́ dàrú. Ṣèbáwọn kérúbù and seraphim la ṣe gbọ́ pé wọ́n sì ń pè wọ́n níjà báyìí torí tẹ́ bá wo music video yẹn dáadáa ẹ mọ̀ pé àwọn ẹ̀sìn tó kù náà tó wà tán rí dínkù nínú music video yẹn they are still coming back to hit her. Àwọn náà ní sit back kán máa wòran they will also take a step because video yẹn in fact video yẹn terrible tẹ́ bá wò wọ́n ṣe oríṣiríṣi wọ́n describe people sùn lóríṣiríṣi wọ́n sọ̀rọ̀ oko wọ́n sọ̀rọ̀ òbò freely like wọ́n dẹ̀ censor it is not censored. At least mo fi pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ṣe pé it is ṣe bí wọ́n máa ń rate àwọn content
They did not rate this one. They didn't rate that music at all. It was free for viewing for anybody. It is there on our page. Wọ́n ní tá bá ń sùn àbí tá bá ń sunkún rather ìyẹn máa ń rí nà. Ẹ̀rí ilé tó tún wá kà mọ̀mọ́ tó pa bámbárì tó jọ mí lójú jù níbi bẹ̀ ó ní tọ̀rọ̀ àwọn dádì wa Olaiya Igbe. Tẹ̀rí àwọn náà nínú fídíò yẹn àwọn náà wà involved káti ẹ̀ wá gbà pé tọ̀ actor ni yín iṣẹ́ yín lẹ̀ ń ṣe kò sí iṣẹ́ tẹ́ ẹ̀ lè ṣe kò sí acting tẹ́ ẹ̀ lè ṣe ó yẹ kẹ́yìn náà lè wo content music yẹn ṣé fẹ́ bà lé ayé yìí jẹ́ ni ṣé fẹ́ bà society jẹ́ ni kí ló dé ẹ̀yin àgbàlagbà tí gbogbo wa ń look up to táwọn pé ẹ̀yin tó yẹ role model ẹlòmíì dẹ̀ irú àwọn bàbá wọn yìí irú àwọn Mr. Olaiya Igbe ẹlòmíì ni wọn ní role model ó tán look up to them pé irọ́ ẹni tí mò ń look up to ní pé kíní tí mo fi ń wùwà irú ẹ̀kọ́ wo lẹ wá ń kọ́ àwọn tó ń look up to yín yẹn irú ẹ̀kọ́ wo lẹ ń kọ́ wọn immorality no wá fídíò yẹn terrible èèyàn tẹ́ bá wò ó terrible ó serious gan gidi ọ̀dọ̀ àwọn olùṣọ́ àwọn àgbà pastor àwọn àgbà Kérúbù and Seraphim wọ́n ti dìde báyìí wọ́n dẹ̀ ti kojú ìjàbọ̀ kọ àǹtí Yinka Tnt pé dandan láàfin káǹtí Yinka drop music yẹn kó drop it like àwọn ò fẹ́ rí mọ́ ẹjájọ gbọ́ nǹkan tí pastor Kérúbù and Seraphim yẹn nǹkan tó sọ ẹ jẹ́ ká jọ gbọ́. tó ń joyè ó jẹ́ kó go through a lot of pains kó tó lè gbà kó ṣe báyìí kó tó gba oyè kan kò ní sí gbogbo ọ̀rọ̀ yìí if care is not taken tẹ́gbọ́n nǹkan tí Yinka sọ níbẹ̀rẹ̀ program yẹn ó ní àwọn alóore mi ẹ máa gbọ́ mi o ẹ̀yin alóore mi ẹ máa bọ̀ nígbà tó ń jáde láti inú gate ó ní àwọn alóore mi which means Yinka ti ní alóore tiẹ̀ ó ti ní alóore tiẹ̀ ṣe ti ní tí mo sọ fún yín ó ní àwọn alóore mi and nígbà tí Yinka náà máa sọ̀rọ̀ ìyẹn Yinka Tnt ó ní wípé you know what wọ́n tàbí oró sí mi ní Agelu thank God àwọn kan wá debunk ẹ̀ ń sì pé is a lie àwọn kan debunk ẹ̀ pé kò jẹ́ bet ó sì sọ́ǹtà gbangba tírúwà yóò bá tún jáde wọn ní ṣèbó joyè but bàbá yìí jẹ́ bàbá tó pè mí sì jẹ́ ká mọ̀ wípé kò jẹ́ oyè nu sí anes ní ọ̀dọ̀ àwọn pé tó bá joyè kó sọ orúkọ ẹni tó fóun lóyè yẹn alàgbà ẹ̀ gangan àbá fẹ́ mọ̀ because èmi máa sọ fún categorically pé alàgbà ò train ẹ̀ listen ayé ti bàjẹ́ ni tó bá sí ayé tó ti bàjẹ́ bàbá aládùúrà even alàgbà máa bọ̀ lọ́nà ọmọ ọjọ́ máa gbọ́n ni ní ayé àtijọ́ tí wọ́n bá gbọ́ pé alàgbà ń bọ̀ báyìí pé dáàdì ń bọ̀ wọn ò lè wojú dáàdì wọ́n máa kójú ẹlẹ́ni nísìnyí wọ́n máa ranjú mọ́ dáàdì ìgbà tó jẹ́ pé dáàdì gan-an ó fẹ́ bá wọn sùn dáàdì fúnra rẹ̀ náà fẹ́ bá wọn sùn and one thing I notice about tó bá ti lè alàgbà tó bá ti bá ọmọ ọjọ́ ẹ̀sùn tó jẹ́ kó bá sùn láti fi jẹ́ anything ọmọ yẹn ò lè hùwà tó dáa orí ọmọ yẹn ò lè ọmọ tó fi joyè orí ẹ̀ ò lè pé torí a máa rántí pé òun ta bẹ́ẹ̀ òun fún ẹ ló fi fóun ní kinní yẹn ìyẹn bá gbogbo ẹ̀yin bàbá aládùúrà rí ó dá gbogbo ẹ̀yin kí lórúkọ ẹ̀ ó bá gbogbo ẹ̀yin private funders ó bá ẹ̀yin funders náà wí both Celestial and Kérúbù and Seraphim ẹ̀yin tẹ́ bá sùn kẹ́ tó fún lóyè gbàgbé ó máa mess up another thing tó wà behind ẹni pé kò ní gbaṣẹ́ ìránṣẹ́ yín gbọ́ngbọ́n kò ní gbàgbọ́ òun náà máa jáde sí gbòòrò ni but ọmọ tó bá train with pain tó fún ní wàhálà gan tó jẹ́ kó lọ through a pain of life tó bá máa dá dúró ẹ máa rí lára ẹ máa rí iṣẹ́ yẹn lára ẹ máa rí iṣẹ́ yẹn lára ẹ pé ó eléyìí lè kọ iṣẹ́ yẹn á dẹ̀ máa fi irú bàbá ẹ̀ proud a máa fi yẹ́ ẹ̀ proud bó jẹ́ kóbìnrin ló train ẹ̀ á fi yẹ́ ẹ̀ proud. Mo padà sórí ọ̀rọ̀ ti Yinka Tnt kí Yinka Tnt kó sọ ọ̀gá ẹ̀ fún mi. Ìyí tí àwa gbọ́ information méjì kan wà tí mo gbọ́ àkọ́kọ́ ni wípé wọ́n ní ìtìrẹ́ bẹ́ẹ̀ wọ́n ní choir ni kó tó lọ London wọ́n ní choir ni kí Yinka tó lọ London wọ́n ní choir ni right good part ló ń tèkì ní choir ṣé ọ̀gá ẹ̀ torí bóyá ẹgbẹ́ tó bá mọ̀ ọ̀gá ẹ̀ bá mi ẹ lè private chat mi sìn ẹ tó bá mọ̀ ọ̀gá ẹ̀ ní ìtìrẹ́
tó morúkọ get ní máa dárúkọ lórí program yìí because ọmọ tó máa tàmì rólé lórí ọmọ tó máa sọ di kankan ìjọ tí wàhálà bá dé wọn á níta lọ̀gá ẹ ọ̀gá wọn máa béèrè ẹ wọn á ta lọ̀gá ẹ talent tó training ibo ló ti wá ibo níṣẹ́ ìránṣẹ́ ti bẹ̀rẹ̀ gbogbo kíní ìwà nù sí anes but it's quite unfortunate these days it is like everybody is free àìmọye bàbá aládùúrà tó tiẹ̀ kò mọ tó ń pè ní kérúbù sẹ́ráfù tó wà nínú ẹgbẹ́ bàbá aládùúrà irun wọn lè máa ní tó máa ń gbé olúgbò wọn àtàfọ̀ṣẹ́ náà máa ń gbé kiri yẹn I don't know whether you can understand what I'm saying so I get it and àìmọye tó jẹ́ pé lómi akọ̀dédé rí èèyàn jìgbọ́ só lérò a máa fún wọn ní ọ̀pá wòlíì a fọ ọlọ́pàá wòlíì lọ gbàgbàgbàgbà àmọ́ tí ò mọ̀ nǹkan kan wọ́n máa mẹ́sọ̀ irú èèyàn bẹ́ẹ̀ ni Yinka Tnt she's messing up now because kò understand nǹkan tó gravity nǹkan tó ṣe lọ́wọ́lọ́wọ́ kò tí ì yé she believe everything is money she believe she can just do she believes she can just do anything she feel like doing and nobody will talk. Tẹ́ bá gbọ́ nǹkan tí aṣọ funfun sọ nsìn. Tẹ́ bá gbọ́ tí aṣọ funfun sọ. Aṣọ funfun pé director ẹ̀. Ó ti rí kinní yẹn. Ó dẹ̀ mọ̀ pé problem ní kinní máa dálẹ̀ because aṣọ funfun gbogbo ẹni tẹ́ bá máa aṣọ funfun. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ nínú kérúbù Séráfù tó sọ nípa aṣọ funfun ó nìyẹn. So I think the corners about almost 15 years ago, 20 years ago. Now, kẹ́gbọ́n nǹkan tí aṣọ funfun something. Ó rí kinní yẹn, ó dẹ̀ pé, ó sọ fún pé, look, man, ẹ má gbé kinní jáde o, kinní ilé o. Where man àti ẹfi kọ kinní yìí, bí KNS lẹ́fi kọ́ o, bàtà nǹkan kan tẹ́ lu ikọ̀ KNS ni, ó dẹ̀ pé director yẹn. Director yẹn lòun á sọ fún, wọ́n sọ fún Yinka now. Yinka ò lè gbọ́ olóògùn because according to what I heard now, wọ́n ló sọ pé ó fẹ́ lo àwọn àfáà babaláwo àti àwọn wòlíì even our pastor now ẹ wá ohun tó ṣẹlẹ̀ láàrin yẹn ọkùnrin ti ṣẹlẹ̀ she want to make money at all cost ó bìlí pé fídíò ẹ máa lọ viral ó bìlí pé àwọn èèyàn máa listen sí fídíò yẹn ó bìlí nínú ọkàn ẹ pé òun máa tó ralẹ̀ kóun kọ́lé òun máa tó ní mọ́tò òun náà máa tó bá ẹgbẹ́ mu. But in tó refuse láti understand ni pé Tnt refuse láti understand ni wípé ó refuse láti mọ̀ wípé yes thank you jare oh mi tí mo tẹ́ ń sọ so ó ti refuse láti understand kíní kan wípé religion ẹnìkan lòun bàjẹ́ yẹn kò kí ẹ̀ pé wọ́n orúkọ ẹ̀sìn yẹn especially Kérúbù Séráfù kò kí ẹ̀ nípa orúkọ yẹn nǹkan tó kí about ó fẹ́ make owó ó fẹ́ make owó and unfortunately for her ohun tí ẹ kọ́ understand wípé ó ní ìkẹ́jọ́ pọ̀ kọ́ ó tún wá kọ́ lọ́nà ní tí ò lọ́ṣọ funfun bẹ́ẹ̀ tó kọ̀ kọ́ kò sẹ́ni tó máa béèrè question lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tó máa but òun fẹ́ kí controversy ṣẹlẹ̀ ó gbàgbọ́ pé controversy ẹ̀ ló máa jẹ́ kó òun tà but for goodness sake láti àná wọ́n ń gbé ṣépè ní how I wish pé kí ìkọ́ni kẹgbẹ́ agídí inú ẹ̀ ló ń ṣe yes is how I wish pé kẹgbẹ́ sínú CNS for all nation ẹ jẹ́ ní ìbáni kẹgbẹ́ kó wá gbọ́ èpè táwọn èèyàn ń gbóhùn ṣẹ́ every second every minute because àwọn yẹn feel wípé ó bà iṣẹ́ ìránṣẹ́ àwọn jẹ́ nìyẹn ìyàwó kan sọ̀rọ̀ kan nu program ẹ̀ mo play ní tẹ̀kọ́ yẹn ìyá yẹn sọ pé àwọn ọmọ òun lọ sí iléèwé pé ìgbà tó dé iléèwé wọ́n bẹ̀ sí wọ́n fò fídíò Tnt bẹ́ẹ̀ wọ́n pé báàlẹ̀ yẹn aláṣọ fún ṣé ẹ ṣe sọ̀rọ̀ nípa okó àti òbò for goodness sake ó wọṣọ àdúrà ó dẹ̀ pèrè lálóore ó pe àwọn ọmọ ẹ̀ òkè wọn ni ìyàwó lì ó dẹ̀ pèrè lálóore dẹ́ni bí kọ́ wà tí mo tún nínú fídíò ẹ̀ tó pa mí lẹ́rẹ̀ẹ́ ní kí ni mo ló bá ń lẹ́rìn kò yàtọ̀ sí Jezebel ó múra bí Jezebel and for goodness sake ó fi aṣọ funfun oníkọ́ máa bára wọn sùn nínú fídíò ẹ̀ Yinka ò tiẹ̀ bẹ̀rù Ọlọ́run ó tiẹ̀ ní feelings pé Ọlọ́run ò ní feelings pé gbogbo nǹkan tá à ń ṣe láyé yìí owó máa tán àwọn tó ń ṣe lánàá dà nǹkan tẹ́mi lórí ọ̀rọ̀ ẹni pé o fẹ́ fi ara ẹ wé Portable o fẹ́ fi ara ẹ wé Ọba Solomon as you rightly said. èèyàn ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu
àgbà lẹ́nu pásítọ̀ yẹn o. Wọ́n nígbà tó ṣe wípé àwọn pastors wọ́n á ti bá ẹni tẹ́ fẹ́ fi joyè tẹ́ ẹ ti bá sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́ irú ìwà wo lẹ rò pé máa bá lọ́wọ́ ọ̀rọ̀ ẹnu bẹ́ẹ̀? Ṣé ènìyàn kàn bẹ̀rù yín ṣá bẹ̀rù Ọlọ́run gan mọ́ látara yín? Ènìyàn ò ní bẹ̀rù Ọlọ́run mọ́ látara yín. Bóyá àti Yinka Tnt bóyá wọ́n á listen o to correction o, bóyá wọ́n ní listen to correction o, bóyá wọ́n á apologize o, bóyá wọ́n ní apologize. Ẹ trust àwa ní ìkànnì Digi Naija pé a tún padà gbé wá sétí gbọ̀nyìn, a jẹ́ kẹ́ mọ bó bá ṣe ń lọ. But till then ẹ má gbàgbé ẹ bá wa subscribe sí channel wa, ẹ click like button yẹn kẹ́ fi encourage wa. Gbogbo opinion yín dẹ̀ ni ẹ drop ẹ̀ under comment kẹ́ dẹ̀ máa share video yìí káàkiri. Till another time, I say goodbye.